Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Okay now. He was saying whatever. Ebe la ti fa ti ma gboruko yẹn ti ba gbon ma ṣe ni ti ṣe kini yẹn. Ṣé kí jùlọ ni? Ṣé kí jùlọ ni? Ẹ lè dúró tán. Ìsọlẹ́gbẹ̀gbẹ̀ lélẹ́yìn o. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá gbogbo wa rírú ọdún yìí o. Àwọn kan ti kú o. Ẹni tó bá mọ̀ pé fọ́lọ́run kọ́ ní Ọlọ́run mo dúpẹ́ o. Ẹni Ọlọ́run mo dúpẹ́ o. Àdúrà ló yẹ ká fi wọlé o. Àdúrà ló yẹ ká fi wọlé o. Ẹni ọwọ́ kan sókè ní ọwọ́ tèmi náà sókè yìí. Èmi ò ní fi gbọ́mọ sí láyé mi. Ẹ mú wá síbi orí ẹni orí mi o. Mo máa gbà bọ̀dẹ̀. Ẹ mú wá síbi orí ẹni ojú mi o. Kò ní rí kò ní rí bí. Ẹ mú wá síbi ẹnu mi o. Kò ní jẹjẹkújẹ. Kò ní kó bá mi. Ẹ̀yin obìnrin ẹnu mi ò ní mọ̀mọ́ kó mọ́. Ẹnu mi ò ní mọ̀mọ́ kó mọ́. Ẹ mú wá síbi ẹsẹ̀ ní ẹsẹ̀ ní o. Kò ní rí ìjẹ́ ibi bá ń pọ̀nà. Kò ní rí ìjẹ́ ibi pọ̀nà. Ẹnáwó yẹn sí mi ẹ ní èmi Jẹ̀lílì o. Ìjọba dé ń sì mo ti ṣàdúrà fún yẹn ṣe tèmi o. Ẹ náà ní Jẹ̀lílì o. Owó tèmi ò ní wọ́ mi. Ìràwọ̀ tèmi ò ní wọ́ kù. Olórí ire nìkan ni kó pàtàkì fún ẹ olórí burúkú bó ti ṣe sápò. Ọ̀nàrẹ́bù ni jọ. Ọ̀nàrẹ́bù ni jọ. Okay now. Fàájì wà bí lálẹ́ yìí o. Èmi ò pẹ́ bá ń ṣe fàájì tó yìí. Ẹgbà èyí náà wà lẹ́sìn ń bẹ̀kẹ́. Èmi náà pẹ́ ìka sí ni. Èmi náà pẹ́ ṣàpúrápúrá báyìí. Ṣàpúrápúrá. Ìgbà ìjọba mi jù mọ́ fẹ́ jó fẹ́ gbà. Lórí ìgbàgbọ́ tí a bá ń ta ẹgbẹ́ ìsinmi ẹbí mi kọ́ pé mo lọ́lá o. Olúwa ló fún mi lọ́mọ òwúrọ̀ ẹgbẹ́ ìsinmi ló bá tó lẹ́sìn àwọ̀ lẹ́bi ló pè é mi àná bá tó lẹ́sìn o. Bàbá náà pè lẹ́sìn o lẹ́bi ló pè é mi àná bá tó lẹ́sìn o. Ó nànà ó dájú wáyé lọ́wọ́ ẹ ò lè rí mi mú ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi ẹ̀yẹ́ ṣe fèsì ọ̀ ayé dájú wọ̀. All right now. If you want that fàájì lẹ rẹpẹtẹ ni. You can call me small doctor. Àṣeyìí jẹ ọ̀gá ńlá. Ta ló fẹ́ rí? Ọmọ ìyá tí. Ọmọ ìyá tí. Ọmọ ìyá kí ni wọ? Ọmọ ìyá kí ni wọ? Ọmọ ìyá ẹlẹ́ran ni wọ́n ní. Ọmọ ìyá kí ni wọ? Ọmọ ìyá lẹ́wà wá ṣe. Ọmọ ìyá lẹ́wà ni wọ́n. Ọmọ ìyá kí ni wọ? Ọmọ ìyá oníjẹ̀dí wá ṣe. Sọ fún ìyá ẹ̀kọ́ wọn ta trọ́fì. All right, ladies and gentlemen. Àwọn tèmi lẹ̀ o, àwọn tèmi lẹ̀ o. Àwọn eléyàn iṣẹ́ oníjàgídíjà kan o. Báńsà easy. Bẹ́ẹ̀ni ìgbà tí wọ́n ń bọ̀, wọ́n ní kébì máa bọ̀ lórí ṣèkí, wọ́n ní mo fẹ́ kí àwọn tèmi. Wọ́n ní mo fẹ́ káwọn èèyàn ló jókòó yìí o. Ẹ fúnra yín àtọwọ́ jọ. Wọ́n ní mo fẹ́ káwọn tèmi. Báńsà take it easy o. Àwọn eléyìí ló ń fẹ́ mi ló ń jẹ o. Àwọn eléyìí ló ń ra késẹ́sì tèmi o. Àwọn eléyìí ló ń ra trọ́fì o. Ẹ jẹ́ fúnra yín àtọwọ́ lẹ́ẹ̀kan sí. Ladies and gentlemen, coming on stage tonight. Bring it on stage tonight.
gbá penalty wọ throwing. Ronaldo ò lè gbá penalty wọ throwing láyé. Ronaldo sọ́lẹ̀ ìgbà Messi nǹkan ọmọ ìyá tíṣà nìkan ló ń gba penalty wọ throwing. Ladies and gentlemen, oya put your hands together for Small Doctor. Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.